Ẹ kú dédé àsìkò gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn òde, ẹ jẹ́ kí á gbàdúrà. Bàbá wa olùfẹ́ wa wọn àgbẹ̀yìnga ṣe ń lọ́ba fún àánú àti ojú rere ńlá láti àrígbà láti tún rí ọjọ́ ìṣẹ́gun mìíràn nínú oṣù oore ọ̀fẹ́ oṣù karùn-ún. Àdúpẹ́ fún àwọn ogun tí ẹ ti ṣẹ́ nínú ayé wa, èyí tí ẹ ń ṣẹ́ lọ́wọ́ àti èyí tí ẹ ò tún ṣẹ́. Ògo ni forúkọ mímọ́ yín. Ọ̀rọ̀ tí a gbéyẹ̀wò lénìí kó ṣe ayé ọkàn àti ara wa ní rere o, kó má ṣe lòdì sí wa ní ọjọ́ ìdájọ́. Ká jẹ́ olùgbọ́ àti olùṣe ọ̀rọ̀ náà, torí tí a gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè kọ ní ọjọ́ ìṣẹ́gun ọjọ́ 13 oṣù karùn-ún. Àkòrí tí a ó gbéyẹ̀wò sọ wípé ìbẹ̀wò látòkè. Apá kìíní, ìbẹ̀wò látòkè. A mú àkọ́sórí wa nínú ìwé Genesis orí 21 ẹsẹ̀ ìkíní. Genesis orí 21 ẹsẹ̀ ìkíní. Olúwa sì bẹ̀ Sarah wò bí ó ti wí. Olúwa sì ṣe fún Sarah gẹ́gẹ́ bí ó ti ṣèlérí. Nígbà tí a mú bíbélì kíkà wa nínú ìwé Genesis bákan náà orí 22 ẹsẹ̀ ìkíní dé ìkẹrìnlá. Genesis orí 22 ẹsẹ̀ ìkíní dé ìkẹrìnlá. A ó ké pépèpé nítorí àkókò. Ẹsẹ̀ ìkejì. Ó sì gbé ojú rẹ̀ sókè, ó wò ó sì kíyèsí ọkùnrin mẹ́ta dúró ní ẹ̀bá ọ̀dọ̀ rẹ̀. Nígbà tí ó sì rí wọn, ó súré láti ẹnu ọ̀nà àgọ́ lọ pàdé wọn, ó sì tẹríba sílẹ̀. Ó sì wí pé, Olúwa mi, ǹjẹ́ bí mo bá rí oore ọ̀fẹ́ ní ojú rẹ, èmi bẹ̀ ọ́, má ṣe kọjá lọ kúrò lọ́dọ̀ ọmọ ọ̀dọ̀ rẹ o. Jẹ́ kí a mú omi díẹ̀ wá nísinsìnyí, kí ẹ̀yin kí ó sì wẹ ẹsẹ̀ yín, kí ẹ̀yin kí ó sì sinmi lábẹ́ igi. Èmi yóò sì mú oúnjẹ díẹ̀ wá o, kí ẹ̀yin kí ó sì fi ọkàn balẹ̀. Lẹ́yìn èyí, kí ẹ̀yin kí ó máa kọjá lọ. Ǹjẹ́ nítorí náà ni ẹ̀yin yóò ṣe tọ ọmọ ọ̀dọ̀ yín wá o. Wọ́n sì wí pé, ṣe bẹ́ẹ̀ bí ìwọ ti wí. Mo lọ sí ẹsẹ̀ kẹjọ. Ó sì mú òrí àmọ́ àti wàrà àti ẹgbọrọ màlúù tí ó ti sè, ó sì gbé kalẹ̀ níwájú wọn. Ó sì dúró tì wọ́n ní abẹ́ igi náà. Wọ́n sì bí pé, níbo ni Sarah aya rẹ wà? Ó sì wí pé, wò ó nínú àgọ́. Ó sì wí pé, èmi yóò tún padà tọ̀ ọ́ wá nítòótọ́ ní ìwòyí àmọ́dún. Sì kíyèsí Sarah aya rẹ yóò ní ọmọkùnrin kan. Sarah ó sì gbọ́ ní ẹnu ọ̀nà àgọ́ tí ó wà lẹ́yìn ọkùnrin náà. Ìkejìlá. Nítorí náà ni Sarah rẹ́rìn nínú ara rẹ̀ wípé, èmi, ìgbà tí mo di ògbólógbòó tán yìí, èmi ò wá ní ayọ̀ tí olúwa mi sì ti di ògbólógbòó pẹ̀lú. Olúwa sì wí fún Ábúráhámù pé, nítorí kí ni Sarah ṣe rẹ́rìn wípé, èmi ò wá bímọ nítòótọ́ ẹni tí ó ti gbó tán. Ìkẹrìnlá. Ohun kan aṣòro ṣe fún Ọlọ́run. Ní àkókò tí a dá, èmi yóò padà tọ̀ ọ́ wá o ní ìwòyí àmọ́dún. Sarah yóò sì bí ọmọkùnrin kan. Wáyé ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè tí wọ́n ní fún wa ní èní ọjọ́ ìṣẹ́gun. Ibi kíkà wa ti òní. Ábúráhámù rí àbẹ̀wò àtọ̀runwá tó yí ìtàn rẹ̀ padà fún rere o. Fún ọ̀pọ̀ ọdún ṣáájú ìgbà yẹn, Ọlọ́run ti ṣe àwọn ìlérí fún un, ṣùgbọ́n òun sì ń dúró de ìmúṣẹ wọn. Aya rẹ̀ Sarah ó sì ti sọ ìrètí nù pátápátá o. Síbẹ̀, lẹ́yìn àbẹ̀wò àtọ̀runwá, ẹ̀rí tẹ̀lé o. Fún àwọn ọjọ́ díẹ̀ tó ń bọ̀, màá jíròrò sí i nípa ìbẹ̀wò àtọ̀runwá. Ó ní ohun kan tó ṣe pàtàkì nípa ìbẹ̀wò ti Ábúráhámù tí ó ní ìrírí rẹ̀. Bíbélì sọ pé Olúwa ṣàbẹ̀wò sí i, ó sì gbé ojú rẹ̀ sókè, ó sì rí àwọn ọkùnrin mẹ́ta. Mo gbàgbọ́ pé ọ̀kan nínú wọn jẹ́ Ọlọ́run fúnra rẹ̀, nítorí pé tí o bá kà dáradára, wàá rí i pé Bíbélì tọ́ka sí ẹni tó sọ̀rọ̀ láàrin wọn pé Olúwa. Genesis orí 22 ẹsẹ̀ 13. Èyí túmọ̀ sí pé olùbẹ̀wò àtòkè wá rẹ̀ lè jẹ́ Ọlọ́run fúnra rẹ̀. Fún àpẹẹrẹ, nínú ìwé Kíróníkù kejì orí 1 ẹsẹ̀ 6 dé 11, Ọlọ́run fúnra rẹ̀ ni ó farahàn Sólómọ́nì. O lè sọ pé, báwo ni mo ṣe lè retí Ọlọ́run fúnra rẹ̀ láti bẹ̀ mí wò? Nínú ìwé Jòhánù orí 1 ẹsẹ̀ 1, Bíbélì sọ pé ní àtètèkọ́ṣe ni ọ̀rọ̀ wà o, ọ̀rọ̀ náà sì wà pẹ̀lú Ọlọ́run, Ọlọ́run sì ni ọ̀rọ̀ náà. Olùbẹ̀wò àtọ̀runwá rẹ̀ lè jẹ́ ọ̀rọ̀ náà o. Nínú ìwé orin Dáfídì orí 47 orí 20 ẹsẹ̀ 20, Bíbélì sọ pé Ọlọ́run rán ọ̀rọ̀ rẹ̀, ó sì mú wọn láradá, ó sì gbà wọ́n kúrò nínú ìparun wọn. Nínú ìwé àwọn ọba kìíní
orí ìkẹtàdínlógún ẹsẹ̀ ìkejì bíbélì sọ pé ọ̀rọ̀ Ọlọ́run tọ̀ Èlíjà wá o. Bẹ́ẹ̀ náà ni nínú ìwé àwọn ọba kìíní orí ìkejìdínlógún ẹsẹ̀ ìkíní ọ̀rọ̀ Ọlọ́run tún dé bá Èlíjà pẹ̀lú àṣẹ kan. Mo gbàdúrà pé ọ̀rọ̀ Ọlọ́run yóò ṣàbẹ̀wò sí ọ lónìí ní orúkọ Jésù. Àwọn kan ti ń gbàdúrà o tí wọ́n sì ti gbọ́ tí Ọlọ́run sì ti gbọ́ wọn síbẹ̀ ó ń dúró dè wọ́n kí wọ́n ka bíbélì wọn kí wọ́n lè gba ọ̀rọ̀ tí òun ti rán sí wọn láti pàdé àìní wọn àti láti yanjú gbogbo ìṣòro wọn. Nígbà tí Ọlọ́run bá rán ọ̀rọ̀ rẹ̀, ìwòsàn àti ìdáǹdè máa tẹ̀lé àti ohun gbogbo tó dàbí ẹni pé kò ṣeé ṣe yóò ṣeé ṣe. Ṣé o mọ̀ pé Ọlọ́run ti rán ọ̀rọ̀ rẹ̀ sí ọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí tí ó sọ wípé òun ti pèsè fún gbogbo àìní rẹ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ nínú ògo. Ìwé Fílípì orí ìkẹrin ẹsẹ̀ ìkọkàndínlógún. Olùfẹ́, o kò ní láti dúró de ìsọjí àgbàyanu o tàbí ìsìn iṣẹ́ ìyanu tó ń bọ̀ láti ní ìbẹ̀wò àtòkè wá. Ọlọ́run ti rán ọ̀rọ̀ rẹ̀ sí ọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó sì lè ní ìrírí ìfọwọ́kàn Ọlọ́run nípasẹ̀ bí o bá ṣe ń farakínra pẹ̀lú àwọn ojú ewé ìwé bíbélì rẹ. Ọ̀rọ̀ Ọlọ́run ń gbé agbára rẹ. Máa lò déédéé, o kò sì ní pàdánù àkókò ìbẹ̀wò àtọ̀runwá rẹ ní orúkọ Jésù. Kókó ọ̀rọ̀: o lè ní ìrírí ìbẹ̀wò àtọ̀runwá pẹ̀lú Ọlọ́run nípa ṣíṣe àṣàrò nínú bíbélì rẹ lọ́nà tó tọ́. Ìjà sọ pé bàbá mi Ọlọ́run o, gẹ́gẹ́ bí o ti bẹ Ábúráhámù wò, Olúwa bẹ̀ mí wò, bẹ ilé mi wò kí o bẹ ẹbí mi wò. Àwọn ohun tó dàbí kò ṣeé ṣe, Olúwa jẹ́ kí ó ṣeé ṣe pẹ̀lú àbẹ̀wò rẹ sí ayé mi. Olúwa dúpẹ́ nítorí tí ẹ ti ṣe bẹ́ẹ̀. Ògo ni forúkọ mímọ́ yín. Olúwabùkọ́lá Ayako ní orúkọ mi. Ẹ máa bá mi like, ẹ máa share, ẹ máa comment nípa ẹ̀ kí àwọn èèyàn kan lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Ohun àní náà ní o. Ó dàbọ̀.